Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, àṣeyín lọ́ba torí ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún àánú tẹ́ tún jẹ́ kí a fi rí èní Ọjọ́bọ̀, ìyẹn ọgbọ̀njọ́ nínú oṣù kọkànlá. Ògo ní forúkọ yín o, nítorí ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu. Ṣùgbọ́n nínú òfin nínú ọ̀la ọmọ Pándọ̀rọ̀ wa dàgbà. Ògo ní forúkọ mímọ́ yín. A dúpẹ́ Ọlọ́run wa, ẹ gbọ́ ọpẹ́ wa. Nítorí àrí ọjọ́ tó parí oṣù ìkọkànlá. Ògo ní forúkọ mímọ́ yín. Ẹ ṣé bàbá o. Olúwa, ọ̀rọ̀ tá ò gbọ́ lẹ́yìn kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní Ọjọ́bọ̀ ọgbọ̀njọ́ oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé gbígbé ìfòróróyàn láti ẹnìkan sí ẹlòmíràn apá kejì. Gbígbé ìfòróróyàn láti ẹnìkan sí ẹlòmíràn apá kejì. Àkọ́sórí wa la mú nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìlá. Àkọ́sórí Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìlá, tí tó bẹ́ẹ̀ tí ó fi mú gèlè àti ìbàǹtẹ́ ara rẹ̀ tọ̀ àwọn olókùnrùn lọ, àrùn sì fi wọ́n sílẹ̀, àti àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì bákan náà orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá. Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe iṣẹ́ àkànṣe tó bẹ́ẹ̀ tí a fi mú gèlè àti ìbàǹtẹ́ rẹ̀ tọ̀ àwọn olókùnrùn lọ, àrùn sì fi wọ́n sílẹ̀, àti àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn. Wọ̀nyẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní Ọjọ́bọ̀. Ọ̀nà mìíràn nípa èyí tí ìfàmì òróróyàn ṣe lè gbé láti ara ẹni ìfòróróyàn sí ẹni tó nílò rẹ̀ ni nípa ìsopọ̀. Kàn ronú bí a ṣe ń fi iná sí bátìrì ọkọ̀ wa. Àwọn bátìrì tí ó ti kú ń gba agbára tó tó láti gbé iná ẹ̀lẹ́tíríkì wọ inú ọkọ̀ rẹ. Ní ọ̀nà kan náà, ẹni ìfòróróyàn lọ́kùnrin tàbí lóbìnrin lè gbàdúrà àbí kó lo aṣọ ìnùjú tàbí òróró tí a fi ránṣẹ́ sí ibi tí wọ́n ti nílò ìfòróróyàn náà, tí àwọn iṣẹ́ ìyanu yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nípasẹ̀ rẹ̀. Èyí rí bẹ́ẹ̀ nítorí a fi ìfòróróyàn fúnni ní agbára. Nínú bíbélì kíkà wa tòní a rí àpẹẹrẹ gidi tí gbígbé ìfàmì òróróyàn nípa ìsopọ̀. Àwọn gèlè àti àwọn ìbàǹtẹ́ tí ó ti ní ìfarakàn pẹ̀lú ìfòróróyàn láti ara Pọ́ọ̀lù ni a lò láti wo àwọn ènìyàn tí ara wọn kò dá sàn, àti láti lé àwọn ẹ̀mí búburú jáde. Mo rántí ìgbà àkọ́kọ́ tí mo gbé ìfòróróyàn nípa ìsopọ̀ sí ẹlòmíràn. Mo ṣẹ̀ṣẹ̀ dé láti ìrìn àjò lọ sí òkè òkun ni. Ó sì rẹ̀ mí. Ọ̀kan nínú àwọn ọmọ mi wá bá mi. Ó ní kí n wá láti gbàdúrà fún ìyá òun tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún. Ṣùgbọ́n nítorí ọjọ́ orí tí kìí ṣe kékeré, ojú ọgbẹ́ kò sì jiná. Ó ti rẹ̀ mí jù láti lọ sí ilé ìwòsàn lọ. Nítorí náà mo gbàdúrà sí aṣọ ìnùjú, mo sì fún un láti lọ tẹ̀ lórí ìyá rẹ̀. Ó ṣe bí mo ti wí o. Ní ọjọ́ tó tẹ̀lé, kìí ṣe pé ara ìyá rẹ̀ yá nìkan ni o. Àwọn dókítà kò tilẹ̀ lè rí àpá ibi tí a ti ṣe iṣẹ́ abẹ fún mọ́. Aṣọ ìnùjú náà ló gbé agbára ìwòsàn náà lọ o. O gbọ́dọ̀ mọ̀ ẹ̀wẹ̀ pé irúfẹ́ gbígbé ìfòróróyàn yìí ju ti ìgbà kọjá lọ. Bí a bá ṣẹ̀ṣẹ̀ fi àmì òróró yàn, o lè nílò láti lo àkókò tó tó láti gbàdúrà lórí irúfẹ́ ọ̀nà tí o lè gbà láti máa gbé ìfàmì òróró yàn. Bí o ṣe ń dàgbà nínú ìfàmì òróró yàn, ìwọ yóò dé ipò níbi tí ìwọ yóò kàn gba àdúrà kékeré lé ọ̀nà gbígbé ìfàmì òróró yàn, yóò sì gba ìfàmì òróró yàn. O lè dé ìpele tí ohun ìgbé ìfàmì òróró yàn náà yóò gba agbára nípa fífi ọwọ́ kàn án lásán. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá. Bíbélì yìí kọ́ wípé Pọ́ọ̀lù Àpọ́stélì ó gbàdúrà sí àwọn gèlè àti ìbàǹtẹ́.
ó kàn fi ọwọ́ kàn án, ó fi ọwọ́ kàn wọ́n nígbà tí ó ń lò wọ́n, wọ́n sì gba agbára. Ṣùgbọ́n ìyẹn jẹ́ ìgbà tí o bá dé ìpele ibi tí Ọlọ́run ti ń ṣe àwọn iṣẹ́ ìyanu àkànṣe láti ọwọ́ rẹ. Kókó ọ̀rọ̀: Baba, jọ̀wọ́ fi òróró yàn mí pẹ̀lú agbára láti débi pé ohunkóhun tí mo bá fi ọwọ́ kàn yóò gba ìfòróróyàn pẹ̀lú. Baba, fún wa ní agbára o, tó jẹ́ wípé ohunkóhun tí a bá fi ọwọ́ kàn yóò gba agbára ìfàmì òróyàn pẹ̀lú. Bọ́kọ̀ bá lọ sókun tó lọ sọ́sà, a padà sí èbúté. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.